yín ṣé ò sí o. Gẹ́gẹ́ bí ẹ ṣe ti mọ̀ wípé àwa lórí Third Eye TV, lórí ètò àṣà wa lórí Third Eye TV, àwa ò níṣẹ́ méjì ju pé a fẹ́ mọ òkododo ọ̀rọ̀, a sì fẹ́ gbé ìṣẹ̀ṣe wa ga, fẹ́ gbé ìṣẹ̀ṣe wa lárugẹ. Òun ló ń jẹ́ kí a máa tọ gbogbo àwọn àgbà wo lọ ojúlé sólúlé. Àwa ò dúró kọ́ wá sílé wa o, àwa máa lọ lé wọn lọ bá wọn sọ̀rọ̀ pé kí ni Ifá wí gan, kí ni ètò ìṣẹ̀ṣe gan lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan. A rí i wípé ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù Traditional House of Worship International tí ẹ jẹ́ olùdásílẹ̀ rẹ̀, fẹ́rẹ̀ la gbọ́ ọdún Ọlọ́run Olódùmarè, ọdún dé lóòótọ́, gbogbo ayélujára gbọ́ pé ọdún dé. A wá ní àwọn ìbéèrè 3 péré lórí ọ̀rọ̀ ọdún yìí tá a fẹ́ bi yín kẹ́ lè bá wa tàn mọ́lẹ̀ sí, kí àwọn ará ilé náà kó lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Òun lẹ ṣe rí wa àbọ̀rọ̀ àbọ̀yìn sà. Ìgbà tán ẹ wá mọ̀ wọ́n nítorí pé a ti kéwé lẹ̀ báyìí láti bọ ewé, ṣùgbọ́n ṣáà wò ó ńlá àgbẹ̀, ṣáà wò ni àgbà fi ń gba àdá lọ́wọ́ àgbẹ̀. A ní jẹ́ ń wò náà, ó fẹ́ gbà lọ́wọ́ ẹni o, a ní má dẹ̀ wá kí n wò. So tẹ bá wá ẹja wò ẹ̀ náà níbẹ̀ kárí, tá bá wá rí àyà fi sí pápá ká tó bẹ̀rẹ̀ sí ní bọ ewé. Ó yá ìyá wò. Ìbéèrè wa àkọ́kọ́ ni wípé kí ni ohun tẹ́ ẹ rò débi ọdún Ọlọ́run Olódùmarè gan-an? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń sọ lórí ayélujára pé àgbọ́rí tí wọ́n ń ṣọdún fún Olódùmarè ni. Ìjọ Ọ̀rúnmìlà ti gbé dúró nìyẹn. Kí ni ohun tẹ́ ẹ rò gan-an gẹ́gẹ́ bí pé jẹ́ olùdásílẹ̀ ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù, kí lẹ rò débẹ̀? Àbọ̀rọ̀ àbọ̀yìn sà. N tí mo rò àbí tíjọ rò, n tá a rò débẹ̀ torí ẹnìkan kì í dánú rò, ọ̀pọ̀ èèyàn ní jẹ́jọ́ mọ̀, ọ̀pọ̀ èrò ní máa ń ṣe nǹkan. Lóòótọ́ ìjíǹjí wa ni pé a pinnu pé ẹ̀sìn àbáláyé wa yìí ó gbọ́dọ̀ ga. Nígbà tá a wá bẹ̀rẹ̀ sí yìí, à ń wá ìmọ̀, à ń kó ìmọ̀ jọ láti ṣe ìwé mímọ́, pé mùsùlùmí present ìwé mímọ́ kan tíjọba rí wò, kìrìsìtẹ́nì present ìwé mímọ́ kan tíjọba rí wò. Àwọn ẹlẹ́sìn àbáláyé gbogbo tá a bá sọ pé Ọlọ́run rí wa, ká jẹ́ kéèyàn náà ó rí wa. Ẹ jẹ́ káwa náà present ìwé kan kí ayé máa rí wò, kíjọba náà máa fi mọ̀ wá pé n tá a gbàgbọ́ nínú ẹ̀sìn wa rèé o. Bí èèyàn bá jà ń pè wá lápàyàn, bí èèyàn pè wá lẹ́ni ibi tí ìwé mímọ́ wa ò bá ti pè wá lẹ́ni ibi, dájú ìjọba ti mọ̀ pé kì í ṣe ní ibi. Ẹ tó bá ti ṣe nǹkan tó yàtọ̀ sí ti ìwé mímọ́ wa sọ, òun lọ dalẹ̀, kó lọ fojú winá òfin. So eléyìí ló jẹ́ ká gbéra pé ẹja ṣe ìwé mímọ́. Tá bá sì fẹ́ ṣe ìwé mímọ́, a gbọ́dọ̀ tọ ìmọ̀ lọ, ká padà sí igbó Ọ̀rúnmìlà. Eléyìí ló mú wa padà sínú igbó Àjàgùnmọ̀lẹ̀ láti lọ rèé wò, torí pé nínú ẹ̀kọ́ Ifá àtẹ̀yọ Ifá tá a kọ́, a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àṣírí ìmọ̀, àṣírí ayé inú igbó Àjàgùnmọ̀lẹ̀ ni wọ́n tọ́jú ẹ̀ pamọ́ sí tí kò lè sọnù. Tá a bá débẹ̀ tá a bá ń bẹ̀. Lóòótọ́ a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, a dé igbó Àjàgùnmọ̀lẹ̀. Bí ìtàn Ifá ṣe wí, báwọn bàbá wa ṣe kọ́ wa tó ṣe sọ pé bá ṣe máa bá, bẹ́ẹ̀ gẹ́gẹ́ la ṣe bá a o. Nígbà tá a ti wá bá bó ṣe ká bá, n tó kàn ní ká máa wá tọpasẹ̀ ìyá kọ̀ọ̀kan ká tó máa mẹ́tò bẹ̀ ṣe. A bẹ̀ sí ní kó ìmọ̀ jọ, à ń kó ìmọ̀ jọ, à ń kó ìmọ̀ jọ. Níbẹ̀ ni a ti mọ ohun tó ń pè ní Ọlọ́run Olódùmarè. A mọ̀ pé gbogbo wa tá a wà láyé pátá àwa ṣiṣẹ́ fọlọ́run ni o. Tá a bá bọ Ògún torí ara wa ni o, bá a bọ òòṣà torí ara wa ni o, bá a bọ Ifá torí ara wa ni o, irúnmọlẹ̀ yóò ń ká bọ lóde àjàláyé nítorí ara wa ni. Níjọ́ tá a bá tó mọ́pẹ́ fún Olódùmarè la mú rí o. Bá a bá rúbọ lọ sórí ìta mẹ́ta káyé wá lékún ni o, kò ṣe torí Ọlọ́run o. Bá a gbẹ́bọ lọ sí di èṣù kọ́kàn wá lè balẹ̀ ni o, kì í ṣe torí Ọlọ́run o. Bẹ́ẹ̀ Ọlọ́run Olódùmarè ó rán gbogbo wa wá sílẹ̀ ayé yìí ká lè máa mú èrè bọ̀ fún òun bí ọdún bá jọ ni. Ọpẹ́ lọ́lọ́run ń béèrè ní ọwọ́ wa. Ifá sì sọ bẹ́ẹ̀, òun là fi kọ́ wa ní gbogbo ìgbà. Ó ní tá a bá ṣoore fún alára tó bá mọ̀ ọ́, tó bá wá yìn wá gẹ́gẹ́ bí babaláwo, ó ní ká má da ọpẹ́ yẹn tó sọ́dọ̀ àwa nìkan o. Ó ní káwa náà máa yin Ifá o.
yin wọn Ọ̀rúnmìlà. Níta bá sì ti yin wọn Ọ̀rúnmìlà òun náà ò jẹ́ dadó sọ́dọ̀ òun náà ó máa yin Ọlọ́run Olódùmarè o. Ó ní bó bá ti wá yin Olódùmarè nígbà ní Olódùmarè mọ̀ wá dùn tí mo wá dúpẹ́ pé òun ò kú, pé ìṣe òun ó ṣojú òun. Ìyẹn ni gbogbo aláwa ni wọ́n ní ká máa yin awo káwo máa yin Ifá. Ifá máa yin Olódùmarè ọba lọ́run. Kó Olódùmarè máa dúpẹ́ pé òun ò kú. Wọ́n ní ijó ló ń jó, ayọ̀ ló ń yọ, ayọ̀ ló yọjú ló ń jó, ń ya wa wó yin Ifá. Ifá yin Olódùmarè ọba. Ihun tá a fi bẹ̀rẹ̀ tàn rí ká tún bẹ́ẹ̀ ní Ifá. Ifá yóò nǹkan fẹ́ kì bọ́m̀là sí ni ká máa bó ṣe ń kọ́ wa nìyẹn. So oúnjẹ lẹ́nu fún wa ká máa jẹ lẹ́nu lóòrèkóòrè ká lè mọ̀ pé àníṣe ṣe lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè. Ṣùgbọ́n nígbà tá a wá jáde láti inú gbọ́ Àjàgùnmọ̀lẹ̀ tá a lọ tá a bọ̀ kò tẹ̀ tún tí ì dàbí nǹkan kan lójú wa, kò dàbí nǹkan kan. Níta wá rí ni pé a wá bẹ̀ sí ní dáfá a yíyàn pé orúkọ wo láàpẹ ìwé mímọ́ ni. Ṣé ká máa pè ní ìwé odù mímọ́? Ṣé ká máa pè ní ìwé igbá, ìwé àwo? Ẹ sọ fún wọn pé kọ́ ní sókèèrè. Ṣé ká máa pè ní ìwé igbá àbí ìwé àwo? Àṣẹlẹ́yìn àpọ́nlé àbùkù ló kù ń bẹ̀. Gbogbo ìyànjú yìí la gbìyànjú, gbogbo orúkọ tá a kó lẹ̀. Àwọn àgbààgbà ṣàìsùn mọ́jà wọlé ìpín. Arúbọ ìpín pé kí òòṣà bá ọkàn wa sọ̀rọ̀, kí Ifá bọ́kàn wa sọ̀rọ̀, a fẹ́ jórúkọ lórí ìwé mímọ́. Nígbà tá a wá orúkọ lọ, wá oríṣiríṣi orúkọ la dà á lẹ̀, a dá padà sọ́dọ̀ Ifá. Ifá ń dànù. Ifá ń dànù nígbà tí Ifá ó mú orúkọ, ó mú ìwé mímọ́ Ọlọ́run Olódùmarè. Ìwé mímọ́ Ọlọ́run Olódùmarè àtọ́jú ẹ̀ àgbéjáde ó tún dọ̀dọ̀ wọn àgbààgbà. Àtúbọ̀ ìwé mímọ́ Ọlọ́run Olódùmarè náà ni abẹ́gé làṣẹ́gùn. Àdúbọ̀ nígbà tí ìwé ó jáde, ìwé mímọ́ Ọlọ́run Olódùmarè náà ni ìwé bá jáde. Bí ìwé ṣe di lílò ńbẹ̀ ni agbéwò pé kí leléyìí, a ti ní ìwé mímọ́ fọ́lọ́run Olódùmarè, àṣọdún fọ́lọ́run Olódùmarè rí. Níbo la gbé ń pọ́n Olódùmarè gan lé? Ọ̀nà wo la gbà ṣàpọ́nlé fún Olódùmarè? Bí eléyìí ó bá ṣe alóhùn fẹ́ ṣọdún Ògún, bí eléyìí bá ṣe alóhùn fẹ́ ṣọdún Ifá, eléyìí fẹ́ bọgi, eléyìí fẹ́ bọ̀pẹ̀, ó dá níbo la gbà ń dúpẹ́ ìgàn fọ́lọ́run? Ọpẹ́ tí Ọ̀rúnmìlà ní ká máa dá fún Olódùmarè, tó ní ká ṣọpẹ́ fún Olódùmarè ọba tó dára sílẹ̀ ayé babaláwo ikú tí bá fi kú ó là á. Ó ní ọpẹ́ tóun sọ yìí o, Ọlọ́run Olódùmarè ló ní o. Ó ní ká ṣọpẹ́ fún Ọlọ́run Olódùmarè bàbá wa tó dá wa sílẹ̀ ayé. Níbo la wá gbà ń ṣe lé? Bá a bá mọ́pẹ́ lọ sínú ilé ìjọsìn á fi tún lé Olódùmarè ṣe ni, àwa náà láti gbé nínú rẹ̀, Ọlọ́run wá sùn bẹ́ẹ̀. Bá a mọ́pẹ́ wá fún sílé babaláwo, bá a ra jíìpù wá bẹ babaláwo ni ó tún gùn ún. Kí wàá ní tọ́lọ́run Olódùmarè gan tí ń fẹ́ gangan? Ibi la gbé padà sínú ilé Àjàgùnmọ̀lẹ̀ tá a lọ ṣe àwárí ká tó mọ̀ pé ọpẹ́ ńlá ni ọdún àjùmọ̀ṣepọ̀ ni Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa. Ká máa dá tiwa ṣe, ṣùgbọ́n tọ́dún bá jọ ká parapọ̀ ká wá ṣọpẹ́ fóun. Ìyẹn fún gbogbo ẹni tó bá ń ṣọdún ọpẹ́ ló ń ṣe, ṣùgbọ́n ẹni tó ní ọdún Ọlọ́run gangan ló ní. So tó bẹ́ẹ̀ lẹ́yìn kó bá sọ pé òun ṣọdún Ifá lénìí, ó ń ṣọdún fún Olódùmarè ni o, ṣùgbọ́n ó ń gba ìdí Ifá ń pè ní ọdún Ọlọ́run Olódùmarè ti ilé Ifá, èyí táwọn ọmọ Ifá tí wọ́n mú wá fún Olódùmarè. Àṣọ Ọlọ́run Olódùmarè ló lọ́dún Ifá, Ọlọ́run Olódùmarè ló lọ́dún Ògún, Ọlọ́run Olódùmarè ló lọ́dún òòṣà, èyí táwọn ọmọ òrìṣà tí wọ́n mú lọ. Tó bá ti pè ní ọdún Olódùmarè nìkan ló ní, ẹ̀dá kankan ò kí ń bá dù ú. Tẹ́ bá pè ní ọpẹ́ èèyàn ló ní. Bẹ́ bá pè ní ọpẹ́ o lè wá dúpẹ́ lọ́wọ́ mi pé mo ṣeun bàbá mo dúpẹ́ o, àdúrà mi ti gba, o lè wá dúpẹ́. Tọ́dún bá wá jọ Olódùmarè ló ní ọdún, èmi kọ́ mo ní ọdún. So fún díẹ̀ yìí láti máa dúpẹ́ oore ńlá fún Olódùmarè, láti máa ṣe ohun tọ́lọ́run Olódùmarè ń fẹ́ lọ́wọ́ wa ńlá rò débi ọdún Ọlọ́run Olódùmarè. Láti lè ṣe ohun tọ́lọ́run Olódùmarè ń fẹ́ la ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe ọdún fún Ọlọ́run Olódùmarè. Torí náà a dá ọdún Ọlọ́run Olódùmarè ilẹ̀ láti jẹ́ kí inú Ọlọ́run Olódùmarè ó lè dùn sí wa wípé à ń ṣọdún fóun. Kó lè dùn pé à ń polongo ní ojú ọ̀nà òun. Kọ́lọ́run Olódùmarè lè mọ̀ pé lóòótọ́ tóun là ń gbáyé ṣe o, àṣekàn míì o. Torí pé nígbà tó Olódùmarè fẹ́ fara pamọ́ tí ò ní máa rí wa mọ́, lọ́mọ kó dá lójú lé ní Ọlọ́run ò ṣe é rí o. Bó o bá débikíbi Ọlọ́run ti fi ra rẹ̀ pamọ́, èèyàn ẹlẹ́ran ara ò tún ní fojú kàn án mọ́. Èmi ò lè fojú kan Ọlọ́run mọ́ láyé. Kò sí bí mo ṣe lè súnmọ́ Ọlọ́run tó, mi ò lè fojú kàn án.
mi ò lè sọ tó bá fẹ́ràn mi tó fẹ́ bá mi sọ̀rọ̀ ó lè fojú kàn mí lójú àlá o ṣùgbọ́n Ọlọ́run ò ní fojú kàn mí mọ́ láéláé torí pé ó ti pinnu ó ti gégùn pé òun ò ní yọjú sí ayé yìí ẹnìkan kò sì ní fojú kàn òun ó sì máa bẹ ayé wò gẹ́gẹ́ bí ẹ̀mí ayé rí pàtẹ́nìkan kò ní rí òun sí ojú àwọn ọmọ orúnmọlẹ̀ wa ń bẹ̀ ẹ́ gẹ́gẹ́ bí pátọ́mù làkó a kì í wá mú tán ọmọ ẹ bá wá nídìí ìrànlọ́wọ́ rẹ̀ ńkọ́ tàbí ó wá yíwọ́ ọ̀rọ̀ kan wọ gangan tó yẹ pé wọ gangan lọ̀rọ̀ kan onítọ̀rọ̀ bá ti kàn án ó lóun ó yan ìmùlẹ̀ tó máa jẹ́ aṣojú òun láwùjọ òrìṣà bí ó ṣe yan Ògún ìjà òrìṣà àti ìfànù pé kí wọ́n jẹ́ aṣojú òun lóde àjàláyé báyìí la ṣe bẹ̀rẹ̀ ìjọsìn tó tá a bẹ̀rẹ̀ sí ní jọ́sìn fún Olódùmarè nù ìjọsìn Olódùmarè ní ilé Ògún a pè ní ọ̀sẹ̀ Ògún ìjọsìn Olódùmarè ní ilé ìjà a pè ní ọ̀sẹ̀ Ìjàkúta ìjọsìn Olódùmarè ní ilé òrìṣà a pè ní ọ̀sẹ̀ òrìṣà ìjọsìn Olódùmarè ní ilé Ifá a pè ní ọ̀sẹ̀ Ifá so gbogbo ẹnikẹ́ni tó bá wá fẹ́ rí Olódùmarè tó bá ti dé ọ̀dọ̀ wọn tó bá ti rí àwọn yẹn ẹjọ́ rẹ̀ yóò rò ó fún wọn àwọn ó lọ rè jíṣẹ́ fún Olódùmarè Olódùmarè yóò wá ṣẹ̀ṣẹ̀ wá sọ tí wọ́n ṣe wọ́n rán padà sí wọn so bí ayé ṣe ń dùn nù títí di òní nítorí náà Olódùmarè tó ṣe yẹn fún wa tá a bá fẹ́ mọ́pẹ́ lọ fún Olódùmarè àlègbálẹ̀ Ògún mo lọ ká ní a fẹ́ ṣọdún Ògún gbogbo ọmọ Ògún tó ṣọdún fógún wọn mọ́pẹ́ lọ fún Olódùmarè ni wọ́n torúkọ wọ́n gba ilé Ògún mọ́pẹ́ Olódùmarè lọ ni gbogbo ọmọ Ọ̀jà tó ṣọdún Ọ̀jà wọ́n ṣọdún fún Olódùmarè ni wọ́n gba ilé Ìjà mú ọdún lọ fún Olódùmarè ni gbogbo ọmọ Òòṣà tó ṣọdún fún Òòṣà wọ́n ṣọdún fún Olódùmarè ni wọ́n gba ilé Òòṣà mọ́dún lọ fún Olódùmarè ni gbogbo ọmọ Ifá tó ṣọdún fún Ifá wọ́n gba ilé Ifá mú ọdún lọ fún Olódùmarè ni àmọ́ sẹ́ nítàpapọ̀ odù wa rò débẹ̀ ni pé kí la gbọ́ tó Olódùmarè wí ó ní àjùmọ̀ṣepọ̀ lọ́pẹ́ ọdún tó bá rí bẹ́ẹ̀ kíní yóò ti pè náà àti ìmáa àjùmọ̀ṣepọ̀ ọmọ Ògún ní dá tiẹ̀ ṣe ń lé Ògún ọmọ Ọ̀jà ní dá tiẹ̀ ṣe ń lé Ìjà àwa ti dá ìjọ Ọ̀rúnmìlà lálẹ́ àpè níjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù ẹ jẹ́ kí àtọmọ Ògún àtọmọ Ọ̀jà àtọmọ Òòṣà àtọmọ Ifá ẹ jẹ́ àparapọ̀ ká máa ṣàjùmọ̀ṣe ọpẹ́ fúnlá fún Olódùmarè ká má forúkọ mí ìpè mọ́ rárá kó má jẹ́ orúkọ ti Ifá mọ́ kó má jẹ́ látara ti ilé Ifá mọ́ kó má jẹ́ orúkọ tòṣà mọ́ kó má jẹ́ látara ti ilé Òòṣà mọ́ kó má jẹ́ orúkọ Ògún kó má jẹ́ orúkọ ẹnìkankan kó má jẹ́ orúkọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin pọ̀ wípé ní orúkọ àpapọ̀ odù o aṣọdún fún Ọlọ́run Olódùmarè so àpapọ̀ odù yìí ńlá forúkọ rẹ̀ ń ṣọdún fún Ọlọ́run Olódùmarè nígbà tẹ́ pé àpapọ̀ odù fi hàn pé Ògún Jàkúta Òòṣà àti Ifá lẹ́jẹ̀ pé ìyẹn lè fàtẹ́ pé a gbọ́dọ̀ dọjọ́ ọdún fáwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ká tó ṣọdún torí àwọn gangan ló fẹ́ lọ rí sọ fún Olódùmarè lọ́run pé ọdún ti dé o kó máa bọ̀ o àwọn ọmọ àwọn ti pa ọ̀pọ̀ nǹkan wọ́n fẹ́ ṣọdún fún un bọ́dún ṣe bẹ̀rẹ̀ nù ń ta àrò débẹ̀ nù àbọ̀rú àbọ̀ ìbọ̀ ìtẹ̀. gbogbo àtọ́ bàbá mo dúpẹ́ adúpẹ́ lọ́wọ́ yín torí pé àlàyé yìí ó kúnná gbogbo etí tó gbọ́ wọ́n mọ̀ pé àlàyé yìí kúnná. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé kí ni ìpinnu yín lórí ọdún Ọlọ́run Olódùmarè àbí ká ní kí ni ìpinnu ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ ọdún kọ́sẹ̀ ti sọ fún wa pé kì í ṣe ẹ̀yin nìkan ìjọ ló ń ṣe ọdún yìí kí ni ìpinnu ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ ọdún lórí ọdún Ọlọ́run Olódùmarè gan-an. ẹ ṣe bí ìpinnu wa náà ni wípé ká dájọ́ lẹ̀ ká dẹ́sìn lẹ̀ ká máa tún ṣẹ̀ṣẹ̀ wa ṣe ká máa pọ́nlé èròǹgbà tí wàá nù tá a fi pé ẹni tó ràn wá sí láyé ká máa dúpẹ́ fún láì mọ̀ pé ó tiẹ̀ wá ní ìwúlò àwọn mọ̀ pé ó ní ìwúlò ṣé bá a kọ̀wé pé tá a bá ti dọ́jú ọdún ká ṣọdún because gbogbo ilé ẹgbẹ́ kankan ni máa ń ṣọdún gbogbo ẹgbẹ́ tó wà láyé wọn máa ṣe ending of year party wọn á ṣọdún wọn á sì dúpẹ́ wọn á kó wọn jẹ wọn tó dá sílé wọn á nà jẹ wọn á jó wọn á yọ̀ wọn náà wọn ṣe ọpẹ́ ìparí ọdún gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ ní máa ń ṣe àjọyọ̀ nígbà tí a dé nù jọ oríṣiríṣi àjọ̀dún oríṣiríṣi ló wà ọdún fún babaláwo gbogbo èèyàn ló ń ṣe àwọn náà wà wò pé ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù anifásírì wo làwọn ò máa ṣe tí ó rọ̀ mọ́ ìdùnnú tí ó bá àwọn orúnmọlẹ̀ wa lára mu tí ó ṣe pé àti kó lójú ọ̀nà ṣẹ̀ṣe tí àkànní máa ṣe nǹkan tí ò nítumọ̀ tí àkànní máa waste owó dànù tẹ́pẹ́ owó tàná máa jẹ́ ojúlówó owó làwa ṣe pinnu pé ẹ jẹ́ ká máa ṣe àwọn òtí ẹ̀ káṣà kó máa fi ṣe ìkásẹ̀ ọdún ká máa fi dúpẹ́ fún Ọlọ́run Olódùmarè so èròǹgbà nípa afẹ́ máa dúpẹ́ fọlọ́run afẹ́ máa fi ọpẹ́ ẹ̀dùn ṣe ìdùnnú fúnra wa ká máa jẹ ká máa mú ká máa mọ̀ pé àwọn náà ṣe anniversary bíi ending of year party tọ́wọ̀n yàn ń ṣe èròǹgbà tí wà nìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńlá wa bá wọnú ẹ̀
ló mú wa wò pé àti ṣọdún lóṣìṣẹ́ àti wà nínú ọdún ó ti kí n ṣe kékeré ká tó wá di pa àṣẹ wá ṣe mímọ́ Ọlọ́run Olódùmarè ká tó ṣe wá mọ̀ orúkọ Ọlọ́run gangan ló yẹ ká máa dá sí àmọ́ olótùú nígbà tá a wá dénú àgbàmì ọdún ìta wọlé àjàgùnmọ̀lẹ̀ la tó mọ ibi tí bàtà gbé ń ta wa lẹ́yìn ẹsẹ̀ ń bẹ̀ lágbé mọ̀ wípé ọdún Ọlọ́run Olódùmarè táwa dáwọ́lé yìí gangan ní irinṣẹ́ náà tó máa ra ìran Yorùbá yìí padà bọ̀ sójú ọ̀nà ọdún Ọlọ́run Olódùmarè yìí ló máa bọ́ aṣọ ìyà ìṣẹ́ ìnira kúrò lọ́rùn gbogbo ọmọ aládé ọdún Ọlọ́run Olódùmarè yìí ní nǹkan náà tí ó máa mú ìdùnnú padà bọ̀ sílẹ̀ wa yìí tí ìbànújẹ́ ó sì wọ́kọ̀ àwọn ògùnkùn mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọdún Ọlọ́run Olódùmarè yìí ní irinṣẹ́ náà tí Olódùmarè fẹ́ lò láti rí i pé ìran wa yìí ó padà bọ̀ sípò abẹ́ ẹ̀ mọ̀ yìí pé nígbà tá a wọlé irúnmọlẹ̀ yìí tá a ṣọdún Ọlọ́run Olódùmarè ní ọdún tó kọjá tá a pabì tó bí wá oyàn ní tó mú wa sí wàhálà nù ó bí wá oyàn báwo la ṣe máa ṣọdún fọlọ́bẹ̀ tó bí òníyàn èròǹgbà tiwa ni pé bóyá Ọlọ́run ò fẹ́ ọdún dẹ̀ ni kákókó káńsù ẹ̀ ká máa ṣọdún Àjàgùnmọ̀lẹ̀ lọ jẹ́jẹ́ wa làbá bẹ̀rẹ̀ ìrìn àjò ṣùgbọ́n tó yẹ pé ọdẹ bá ta ó máa ń tọ̀ ni kó mọ̀ wá dẹ̀rùn nídìí ìrìn àjò yìí láàrin lẹ́wà rí pé nǹkan kan gbogbo àrà tí mùsùlùmí àti kìrìsìtẹ́nì ń dá nílẹ̀ yìí ó jẹ́ nǹkan apá kan tó ń dùn mọ́ Olódùmarè nínú gbogbo ìwà àti ìṣe tí wọ́n ń hù ó jẹ́ nǹkan apá kan tó ń ba Olódùmarè nínú jẹ́ ọ̀rọ̀ náà wá dàbí bàbá ọlọ́rọ̀ tó dá ilé iṣẹ́ sílẹ̀ rẹpẹtẹ ó wá ní àwọn òṣìṣẹ́ mẹ́fà kan àwọn òṣìṣẹ́ mẹ́fà yìí àwọn ló máa ń bá mójútó iléeṣẹ́ yìí púpọ̀ àwọn ló ń gbaṣẹ́ wọlé àwọn ló ń ṣiṣẹ́ àwọn ló ń powó wọlé látara wọn ni bàbá yìí ti rí ìdùnnú àwọn òṣìṣẹ́ mẹ́fẹ̀ẹ̀fà yìí wọ́n wá níwà bàjẹ́ lọ́wọ́ ojoojúmọ́ ni wọ́n máa ń gbá ọmọ bàbá yìí létí wọ́n á dangédè ọmọ bàbá olówó wọ́n á lù wọ́n ọmọ bàbá lọ fẹjọ́ sùn bí dáàdì wa nǹkan bàbá ni Mr. Túnjí ṣe fún mi á dùn bàbá orí àrífín wo lélẹ̀ bàbá tó wá ronú iléeṣẹ́ pé ṣé kò ní owó tí ń bá lé Mr. Túnjí dànù. ẹ ti sùn ọ̀rọ̀ náà wá ń sọ sí Olódùmarè lẹ́nu ó dẹ̀ ń bu iyọ̀ sí iṣó ò ṣe é pọ́nlá iyọ̀ ò ṣe é pọ̀ dànù that is ìran Yorùbá jẹ́ ìran ọmọ Olódùmarè àwa gangan lọmọ Ọlọ́run Olódùmarè ìran Yorùbá èmi bá bẹ́ẹ̀ l'Àjàgùnmọ̀lẹ̀ ní o kò sí pé èèyàn kan sọ fún mi o mo bá bẹ́ẹ̀ pé àwa ni first born nínú ilé Olódùmarè àwa ni ẹyin lójú Olódùmarè ṣùgbọ́n nítorí Olódùmarè ń fẹ́ àṣẹ àwọn wọ̀nyí wọ́n ó ṣe ohun tí Olódùmarè ń fẹ́ ní abala ẹran tó ń pa á lẹ̀ ń gbogbo gbà ọdún tó ń pè wọn ò kó yan ọdún kéré ọdún sì ni Olódùmarè ń fẹ́ Ọlọ́run ló sì ní ọdún ẹnì kọ̀ọ̀kan àwọn ohun aṣọdún yìí yóò wà lárinrin yóò dùn yóò lárinrin inú Ọlọ́run Olódùmarè àwa dùn pé àwọn èèyàn ló mọ́dún wáyìí nítorí fẹ́ ni wọ́n mú wáyìí àmọ́ nípa ìdá ọdún wọ́n bẹ̀ sí ní baṣẹ́ ọwọ́ Olódùmarè jẹ́ láyé wọ́n máa fara ní àwọn ọmọ Olódùmarè wọ́n máa kó ọmọ Olódùmarè sínú oko ẹrú wọ́n máa dààmú àwọn ọmọ Olódùmarè ìjà náà wá ṣòro jà fún Olódùmarè àwọn tá a jẹ́ ọmọ Olódùmarè la àmọ́dún wáyìí àwọn tó jẹ́ ọmọ Olódùmarè la wúlò fún Olódùmarè yìí àwọn tí wọn kì í ṣe ọmọ Olódùmarè lọ wúlò fún Olódùmarè yìí ẹ máa forí tì o torí bá pa ẹ máa gbọ́ràn o eléyìí fà tó Olódùmarè ò fi wo ọ̀dọ̀ wa kò wọlé Yorùbá bẹ́ẹ̀ ni pé òun lè ràn wá lọ́wọ́ agbára sì ń bẹ lọ́wọ́ rẹ̀ tó lè fi ràn wá lọ́wọ́ kódà àwọn aṣojú bẹ́ńlẹ̀ wa tó lè ràn wá lọ́wọ́ pẹ̀lú ṣùgbọ́n kò ṣeé ṣe fún Olódùmarè torí pé àwa ò mú un tó ń fẹ́ wá a sì ti gbàgbé kódà Olódùmarè ò rí wa nídìí pé a lè ṣe láéláé àwọn tó dẹ̀ yìí ń ṣe yìí tẹ́bí gẹ́gẹ́ tẹ́mi ń fẹ́ gangan ni wọ́n ń ṣe yìí ṣé mo gbọ́dọ̀ pa wọn run ni ṣé mo gbọ́dọ̀ bínú sí wọn ni ṣé mo gbọ́dọ̀ bá wọn jà ni irọ́ Ọlọ́run ò fẹ́ bínú torí pé nǹkan tó pàtàkì nǹkan tó ń ṣe fún Olódùmarè kò kéré lóòótọ́ ẹni tó ní ìtẹ́lọ́rùn l'Olódùmarè ọba o wá wo kíní yìí ẹni tó ní ìtẹ́lọ́rùn l'Ọlọ́run Olódùmarè ọba o bàbá mi ní ìtẹ́lọ́rùn tó pọ̀
ṣùgbọ́n gbà tó o dẹ̀ rí kankan kan ló fi gbójú kúrò lára wa bàjẹ́ tí àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì tó ń hù sí ìran wa bó ṣe ń dààmú wa tó ń fara ni wa tó ń ṣe bó ti wù wọ́n ò bójú kó ń bẹ̀. nígbà tá a wá bẹ̀rẹ̀ ọlọ́dún Ọlọ́run Olódùmarè yìí ń ló jẹ́ kó bí ìwà ó lọ ọ̀rọ̀ wà lórí ẹ̀ ni nígbà tá a wá dé igbó àjàgbọ̀n tá a tọ̀ díẹ̀ lọ Olódùmarè wa sọ fún wa pé ṣé aṣọdún yà bá ní ṣe é tá a bá ní ṣe ká filẹ̀ wọn ò fi ọdún lọ́wọ́ wa. tẹ́bá ẹgbẹ́ afẹ́ máa ṣọdún yìí fóun Olódùmarè o owó gbà o torí tóun fẹ́ gan-an la gbé wá yìí o ìtóun fẹ́ gan-an la gbé wá yìí o àmọ́ kò ń ṣe fún ìjọ àpapọ̀ odù o òun ò torí ìjọ kankan ìran Yorùbá yìí lòun ń béèrè ọdún lọ́wọ́ ẹ̀ kò ń ṣe ìjọ kan mọ́ táwọn náà bá tó ń ṣe lórúkọ ìjọ nìkan tá a gbé dé ilẹ̀ Yorùbá a jẹ́ pé n tí àwọn tàná ṣe fún un àwọn náà ó tún ṣe é iye sọ pé ọdún Ọlọ́run Olódùmarè yìí ó lè jẹ́ àwọn àpapọ̀ odù lọ́lọ́run ṣe ẹ̀ lóòótọ́ o ṣùgbọ́n ọdún ìran Yorùbá ni Olódùmarè pè fún mi ọdún ọmọ aládé ni so n tá a bá lọ kọ́ la bá bọ̀ o n tá a bá lọ ọbẹ̀ ọ̀tọ̀ n tá a bá bọ̀ ń bẹ̀ ó kẹtàn bólódùmarè ṣe ń rán wa ń ṣe sí ìran Yorùbá nù pé tá a bá fẹ́ kóun ó gbọ́dún yìí lọ́wọ́ wa àkọ́kọ́ n tó bí ìrìn àjò ẹ lọ dọjọ́ ọdún yìí fún Ògún ẹ dọjọ́ ọdún yìí fún Jàkútà ẹ dọjọ́ ọdún yìí fún òòṣà ẹ dọjọ́ ọdún yìí fún Ifá ẹni tó bá wọ̀ṣọ́ ọdún yìí lọ́dún tó kọjá mọ̀ pé àyà bẹ̀ o àṣẹ tó pa wá nílé irúnmọlẹ̀ ni o tó Olódùmarè pa wá ni o a sì gbọ́ràn lẹ́yìn náà ó ní gbogbo òdọjọ́ yìí kò gbọdọ̀ dẹ́yìn ọba aládé o torí àwa kọ́ lòun fi lù ṣọ́ ó láwa náà ń bẹ náà tó ń fi lù ṣọ́ o ṣùgbọ́n ọba aládé lòun gbé ìlú lé lọ́wọ́ àwa lòun pé káwa máa tọ́ ọba aládé sọ́nà dájú tí ìlú bá ti ń dàrú a jẹ́ pé àwa tá a jẹ́ atọ́nà la ò tọ́ ọba aládé sọ́nà o tá a bá wá tọ́ ọba aládé sọ́nà tí ò bá gba ojú ọ̀nà ká mẹ́sùn padà wá báwọn ká fòun àtọba aládé náà lẹ̀ ṣùgbọ́n káwa kọ́kọ́ ṣe tiwa náà kóhun tó mọ̀ pé òun ti ní àwọn tó ń ṣe fiṣẹ́ rán a dẹ̀ lérí lẹ́ka f'Olódùmarè pé ó gbóhun tí bàbá bá fẹ́ pátá làá ṣe ẹlòmíà máa wò pé báwo mo ṣe bí mo sọ pé mi ò lè rí Olódùmarè sójú bó ti mo wá sọ báwo ni mo ṣe gbọ́ pé Olódùmarè ló sọ bẹ́ẹ̀ ni tá a bá dé gbòòdù tá a lọ tẹ̀yàn fá Ifá tó bá ń fọhùn lọ́wọ́lọ́wọ́ Olódùmarè ní fọhùn kì í ṣe nìkan Ifá tí ń fọhùn ní gbòòdù Olódùmarè ni so láwọn ibìkan tó pé tá a bá dákin ń bẹ̀ Olódùmarè ń fọhùn dàrẹ́tì ni so tá a bá dákin bíkíbi à ń gbóhùn Olódùmarè ni tó bá máa gbóhùn Olódùmarè wà gbóhùn òkin so kó lè yí ẹ dáadáa ó ní bá a ṣe ń gbóhùn Ọlọ́run Olódùmarè tá a dẹ̀ ní fi ojú rí tó dẹ̀ máa bá a sọ̀rọ̀ kétékétékété tá a bá ti gbédè ẹ̀ tá a bá ti gbédè Ifá àgbọ̀n tó Olódùmarè tó ń bá wa sọ bá a ṣe bá ìrìn àjò yìí nù eléyìí gan-an ló wá gbé iṣẹ́ sí wa lọ́kàn tá a bẹ̀ sí ní ìrìn kiri láwùjọ gbogbo àwọn ọba káàkiri tá à ń tilé aládé délé aládé tá à ń délé ọba délé ọba tá à ń tilé joyè délé joyè tá à ń rìn kiri pé kí gbogbo ìran Yorùbá kó lè mọ̀ wípé ọdún Ọlọ́run Olódùmarè yìí tí wọ́n ní o àbọ̀rọ̀bọ̀ yìí. ẹ ṣé bàbá kí a lọ sí orí ìbéèrè kẹta ní kọ́mọ́kóbó ìbéèrè kẹta ni pé lénìí ní orí ìpolongo ọdún yìí gbogbo ènìyàn mọ̀ wípé à ń tẹnumọ́ wípé Ọọ̀ni of Ifẹ̀ olórí ọba aládé gbogbo wọ́n wá sí ọdún Ọlọ́run Olódùmarè yìí ó wá ń ṣe wá ní kàyéfì pé kí ni ìwúlò bàbá wa olórí ọba aládé gangan iṣẹ́ tó fẹ́ wá jẹ́ gan nínú ọdún Ọlọ́run Olódùmarè kí ni ìwúlò wọn gan nínú ọdún Ọlọ́run Olódùmarè yìí tó fi di pé wọ́n ń bọ̀ kí ni ìwúlò wọn gan a fẹ́ mọ̀ ẹ dá wa lẹ́kọ̀ọ́ bàbá. ìwúlò Ọọ̀ni nínú ọdún Olódùmarè kábíyèsí rẹ̀ Ọlọ́run láìsí tàgìrì àwọn òwú mo sọ kí nìkan fún wa lẹ́ẹ̀kan lóòótọ́ ẹ̀jẹ̀ ńláyé wa o jẹ́jẹ́ wa làwa bẹ̀rẹ̀ ọdún lábẹ̀rẹ̀ ìjọ là ń ṣe é nígbà tí ọ̀rọ̀ dẹ̀ kan ìran Yorùbá tí fá rán wa lọ àlọ́ jíṣẹ́ fún wọn tọ́wọ́n bá gbà lọ́wọ́ wa àní tá a ṣe sí a tún máa báṣẹ́ wa lọ́nu a kó lábala yẹn nu ajẹ́pọ̀ tó ń rán wa sí wọn ò gbà nù
ẹni tó yẹ kí gbogbo ayé máa wúre fún láyé ni ọba Adéyẹyè Ẹnìtàn. Ó yàtọ̀ sápèrè Ọọ̀ni o. Ẹ tí gbogbo ẹ gbọ́dọ̀ máa wúre fún, táwa gan ò ní gbàgbé ìtàn ẹ̀ láéláé, tá a máa rántí rẹ̀, a máa ṣèrántí rẹ̀ nínú ìjọ Ọ̀rúnmìlà Àpapọ̀ Odù yìí títí láéláé. Torí pé òun ni ẹni náà tó jẹ́ kí àṣeyọrí ó bá ṣẹ́ wa o. Ọba Adéyẹyè Ẹnìtàn, àwọn ló ràn wá lọ́wọ́ o, àwọn ni wọ́n jẹ́ kí ìrìn àjò wa ó yá o. Torí bá a ṣe dọ́dọ̀ àwọn tó bá ní rárá o, àwọn ò mọ̀ wá rí, àwa ó kú ní yàrá ọdún Olódùmarè ni o. A máa bá nǹkan mi lọ nígbà tá a ti mọ̀ pé a lè dẹ́yìn wọn ṣọdún. Àwọn ọlọ́sìn ní ọdún tó Olódùmarè ti tó bẹ́ẹ̀ fún wa, a lọ bó Olódùmarè pé kí la tún lè ṣe. Ó tún lè jẹ́ pọ́nà míì tó tún lé díẹ̀ lÓlódùmarè ó tún lálẹ́ fún wa pé ká tó tọ̀. So ó ṣeé ṣe kákọ̀ máa ṣe wàhálà ká má jáde sójú ọ̀nà. Ṣùgbọ́n nítorí pé Ọlọ́run ti bá wa mí sí wọn lọ́kàn, àwọn náà mọ̀, wọ́n sì dá wa lóhùn pé ó ti di ṣíṣe, àwọn náà mọ̀ pọ̀ dún àwọn ni ló jẹ́ kí iṣẹ́ wọn ó yá, iṣẹ́ ìfi yá. Ẹ jẹ́ wá sọ wúlò ọba Adéyẹyè, pàápàá jùlọ Ọọ̀ni of Ifẹ̀. Kábíyèsí o. Bílẹ̀ Yorùbá ṣe tó lẹ́nì, babaláwo tó lè dá ẹbọ ilẹ̀ Yorùbá rú láìsí Ọọ̀ni kò sí ńbẹ̀, kò sí láyé. Alágbára tó lè dá ètùtù ilẹ̀ Yorùbá ṣe kó sì gbà láìsí Ọọ̀ni ńbẹ̀ ń tọ́ra ẹ̀ ní kò sí ńbẹ̀, kò sí láyé yìí. Ó dijọ́ tí Ọọ̀ni bá dúró tó bá mú ẹ̀kọ́ lásán tó fi wúre fún ìran Yorùbá, ayé Yorùbá dẹ̀ bẹ̀ sí ní dùn torí pé òun la gbé àṣẹ ilẹ̀ yìí fún. Òun ni ọba àkọ́kọ́ ni tó gba àṣẹ wá látọ̀dọ̀ Olódùmarè wá sílẹ̀ ayé. Gbogbo ọba tó kù láyé àwòyà rẹ̀ ni o. Ó lọ́ba tó kù láyé àwòyà Ọọ̀ni ni, à ń ya adé orí Ọọ̀ni fún wọn ni o, kò ṣe pé a ya adé orí ẹnìkan fọ́ ni. À ń ya adé Odùduwà fún wọn ni o, wọ́n ń jogún adé Odùduwà ni o. Nígbà tó bá tẹ̀sẹ̀ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tó kò ṣe lásìn adé òótọ́ ni, ta ló sì fún? Nígbà tó ṣe lásìn adé kò sí sórí ara rẹ̀, ó sì fún Odùduwà náà ni. Ẹ̀yìn tó sì fún Odùduwà náà lọ́sẹ̀ṣẹ̀ lọ gbàṣẹ pé àwọn náà fi máa sínrú ẹ̀, wọ́n wá ń ṣe àwòyà ìtọ́ gbé Olódùduwà ló wọ́n ṣe fara wọn náà again. So yẹn fi hàn pé gbogbo ẹni tó bá ń dádé káàkiri àgbáyé àwòyà Odùduwà ni wọ́n, torí pé adé orí Odùduwà là ń ṣe àwòyà rẹ̀. So tó lóun ò bá wá ní kí ọba Adéyẹyè ó mọ̀ pé Odùduwà lòun, kó mọ̀ pé ẹni àtijọ́ lòun, kó mọ̀ pé òun padà wá tún lé ayé ṣe ni. Torí pé ó padà wá tún lé ayé ṣe ní Ifá ṣe gbé àwa náà dìde ń dì í gẹ́gẹ́ bí atọ́nà náà, ká lè jẹ́ atọ́nà fún un nígbà tó bá dé. Àwọn ọmọ àtijọ́ ń gbé ní ayé, àwa gan ọmọṣẹ́ tá a wá ṣe láyé, ọba Adéyẹyè gan ọmọṣẹ́ tó wá ṣe láyé nígbà tó ti jọba. Nígbà tí àkókò tó láti bẹ̀rẹ̀ iṣẹ́ tó rí jọrọ wa wá sílé ayé, ìní òun dórí àpèrè ọba, ìní làwọn náà gbẹ́sẹ̀ ti wà, ìní làwọn arúgbó la pàdé, ìní la lọ jábọ̀ fún pé nǹkan tí àjà tó Olódùmarè wíre o láti inú Gbàjàgùnmọ̀lẹ̀ wá o, ìlò náà gbà pé nítorí bá ti ń ṣe ń bẹ̀ àjọ máa ṣe ni. Mo fi Ọlọ́run búra, ìwúlò ọba Adéyẹyè ní àlàáfíà ìlú yìí. Ìwúlò Ọọ̀ni of Ifẹ̀ nínú ọdún Olódùmarè, ìdùnnú ilẹ̀ Yorùbá ni. Mo fi gbogbo tí mo sì mo fi búra, tí ọba Adéyẹyè tó bá bẹ̀ sí ní wúre nínú Gbàjàgùnmọ̀lẹ̀, tí Ifá ń fọhùn tá à ń ṣe ètùtù, gbogbo ọmọ Yorùbá ọmọ aládé orí wọn á bẹ̀ sí ní pé, iyè wọn á bẹ̀ sí ní là, òye á bẹ̀ sí ní yé wọn, wọn á máa mọ nǹkan tó yẹ kó ṣe lákòókò tó yẹ kó wọ́n ṣe, àwọn ọmọ wa dẹ̀ di ọmọ ìdùnnú, kò ní sí ìbànújẹ́ kankan látara àwọn ọmọ wa mọ́. A ó wá máa ṣẹ́gi ọlà wálé, a ó wá padà síbi tá a ti ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ lánàá ọlá tiwa ní gbogbo àgbáyé fi ń tọrọ. Àwa lolówó tẹ́nìkan ò ní rí ìran Yorùbá ni, àwa lọ́lá tẹ́nìkan ò ní rí ìran Yorùbá ni, àwa ni ọlọ́rọ̀ tẹ́nìkan ò ní rí ilẹ̀ Yorùbá ni. Gbogbo jagunjagun ayé yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ilẹ̀ Yorùbá ìlọ́ tó wá ra irinṣẹ́ ogun. Ẹwà tó nípọn jù láyé ìran Yorùbá ló ń ṣe, àwa la ní góòlù, àwa la ní gbogbo ẹ̀. Nílẹ̀ wa ẹni gbogbo nǹkan tó dùn wà. Bóyìnbó bá ṣe ọkọ̀ rẹ̀ ò lè rìn láì délẹ̀ Yorùbá, torí àwa la lepo tọkọ̀ rẹ̀ ó fi move. Kí wá ló wá dídé gbàgbà tá a wá ní gbogbo nǹkan tó dá lọ́wọ́ yìí làwa gbádùn ayé mọ́, nítorí pé a tó bó ṣe fi lélẹ̀ fún wa mọ́ ni. So ìwúlò ọba Adéyẹyè ni wípé ó fẹ́ tó bó ṣe fi lélẹ̀, ó fẹ́ tọ́ bó ṣe yẹ kó rí, ó fẹ́ ṣe bó ṣe yẹ kó ṣe. Tó bá ti bẹ̀ sí ní ṣe, ẹ jẹ́ kí gbogbo ọmọ aládé kọ́kọ́kọ́ fẹ́ ilé yìí lẹ̀ fún wa, kọ́kọ́kọ́ wò fún dídí ọdún 10. Ẹ fún mi ní ọdún 10 gbogbo ọmọ kóòtù òjìrè. Tó bá dé ọdún 10 ẹ challenge mi tí ilẹ̀ wa ìbá wà bákan náà. Tí a bá ṣọdún Olódùmarè fún dídí ọdún 10 pẹ̀lú ọba Adéyẹyè tí wọ́n dẹ̀ ń ṣe ohun tó yẹ kó ṣe,
ọdún mẹ́wàá yìí tí ìran wa bá wà bákan náà ẹ pàjá fún mi máa jẹ́ a jẹ́ pé ìṣẹ̀ṣe ò sí mọ́nu ó kẹ̀ dá mi lójú pé digbí ni ìṣẹ̀ṣe wà digbí ni ìṣẹ̀ṣe yìí ń bẹ so ọba Adéyẹyè ló ní àṣẹ ilẹ̀ wa Ọọ̀ni of Ifẹ̀ ló ní àṣẹ ilẹ̀ wa Odùduwà la gbé ilẹ̀ fún ọba Adéyẹyè sì ni àrólé Odùduwà ìyí tó bá wá fẹ́ lórí ilẹ̀ rẹ̀ ni ó ṣe sọtọ́ ẹgbẹ́ lóòótọ́ lọ́ba Adéyẹyè ń fẹ́ àlàáfíà lórí ilẹ̀ Yorùbá ẹ mọ̀ lásìkò yìí bí Yorùbá fẹ́ ìlọsíwájú ilẹ̀ Yorùbá ẹ mọ̀ lásìkò yìí gbogbo ọmọ Yorùbá dọ̀wọ̀ ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ẹ jẹ́ kọ́ba Adéyẹyè ó dá àràyè fọdún mẹ́wàá kẹwàá ohun tó Olódùmarè ó ṣe ilẹ̀ Yorùbá ó jí ilẹ̀ Yorùbá ó di ńlá ẹ bèè pé báwo la ṣe ṣe nílẹ̀ Yorùbá padà sí àyè wa láàrin ọdún mẹ́wàá mi ò dọ́dún mi ẹ lọ ṣọ ọdún mẹ́ta mi wá sọ fún yín láti ọdún tá a ti bẹ̀rẹ̀ náà ni ó ti máa yí padà tẹ bá wò ó látọdún tó kọjá yìí náà tá a ti bẹ̀rẹ̀ ọdún Olódùmarè yìí pẹ̀lú bí ó ṣe yàn yìí àpẹẹrẹ tó pọ̀ láti rí nílẹ̀ wa láàrin ọdún kan a ti rí àpẹẹrẹ tó pọ̀ nílẹ̀ wa yín ó kàn wó bẹ̀ ni àwọn ìbẹ̀rẹ̀ pé àwọn ò rí ẹ máa wo bọ́ọ̀lù ọdún mẹ́wàá ẹ rí bí ìlú yìí ṣe máa dà ẹ rí bí tí ìlú yìí máa dé dúró ebi á padà lẹ́yìn wa torí pé iye wa bẹ̀ sí ní jí á bẹ̀ sí ní ronú bó ṣe yẹ ká ronú á máa sùn bó ṣe yẹ ká sùn á sì máa ṣe ohun tó yẹ ká ṣe ó fífa búra torí náà kọ́ ìwúlò ńlá ni ìwúlò ọba Adéyẹyè o tẹ́nìkan bá ń bi ilé pé kí wàá ní Tọ̀ọ̀ni nínú ọdún Olódùmarè sọ pé kẹ̀ǹkẹ̀ ní Tọ̀ọ̀ni o kábìtì ní Tọ̀ọ̀ni o bí Ọọ̀ni ò bá ti dá sọ́dún Ọlọ́run Olódùmarè òkú lọ́dún Ọlọ́run Olódùmarè tá à ń ṣe láì sí Ọọ̀ni kò sọ́dún Ọlọ́run Olódùmarè láì sọ́dún Ọlọ́run Olódùmarè kò sí Ọọ̀ni o Ọọ̀ni ló ní ọdún Ọlọ́run Olódùmarè iṣẹ́ tá a sì rán wa jẹ́ láyé nù torí náà kọ́ gbogbo tẹ́ bá dé gbogbo ọmọ Yorùbá ẹ máa wúre fọba Adéyẹyè ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọba tó mọ ohun tó ń ṣe ni o ìmísí ń bẹ pẹ̀lú ẹ̀ ó sì múṣẹ́ wa yá tí ò bá sọ pẹ́lọpẹ́ rẹ̀ bóyá bí tá a dá dúró sí láti dé hun àbí tá a bá dọ́dẹ̀ tí ò bá yé ńkọ́ tá a fọ̀ tí ò yé tá a sọ tó níhun ò mọ̀ ń pa ẹ̀ báwọn kan yẹn sọ pé wọn ò gbọ́ rí bẹ́ẹ̀ bá tiẹ̀ wá gbọ́ rí láì ṣe pé nìkan fẹ́ tẹ́gùn sí wa lọ́pọlọ bẹ́ẹ̀ bá tiẹ̀ gbọ́ rí tí kò ṣe pé tó Ọlọ́run mi ẹ̀ máa gbà mí ẹ̀ máa ti yíwọ́ ẹ jẹ́ ká gbà pé èèyàn tiẹ̀ gbọ́dọ̀ Ọlọ́run Olódùmarè rí bó gbé kọ́ Ọlọ́run Olódùmarè rí ó dẹ̀ mọ́ títóbi Olódùmarè ó mọ̀ pé Olódùmarè yìí ló dá òun ó mọ̀ pé Olódùmarè ló ní òun ìwà yí òun tó Olódùmarè ni wá gbẹ́gbẹ́ nìkan fẹ́ ṣọdún Ọlọ́run Olódùmarè ó tó wá ń gbin ó dẹ̀ lè ṣọdún fógùn tá lò gun níwájú Ọlọ́run ó dẹ̀ lè ṣọdún fóòṣà tá lò ṣà ẹ̀ gan níwájú Ọlọ́run ó dẹ̀ lè ṣọdún fún gi tá ní gi gan níwájú Ọlọ́run àti gi àtọ̀pẹ̀tọ́ náà lè ní ó jóná lẹ́ẹ̀kan ṣoṣo tẹ́nìkan ò ní dání èmi ò mọ bá ṣe ń ronú o bóyá ọ̀tẹ̀ tá a fẹ́ ṣe ni ò kí ń já ronú jinlẹ̀ ni o pé wípé ẹnìkan tiẹ̀ bóyá kò yé yín ẹ jẹ́ kí n kàn jókòó bí mi ṣe tó yìí sí kí ẹnìkan wá sọ fún mi pé ǹjẹ́ mo mọ̀ pé ọmọọṣẹ́ mi kan o ó mà fẹ́ ra súyà wá fún mi pé kí n jẹ ẹnìkan wá ní àwọn súyà dáadáa ní kí ló fà tó fẹ́ lọ súyà lọ fún kábíyèsí yóò làbọ̀ ra súyà lọ fáwọlé là òun ò sì ra ẹja dídín wá fún mi rí tí ó wá tún ṣe lénìí ni pé kẹ́nìkan máa ra súyà wá fún mi òun ò gbọ́ nípa wọlé là ń jẹ súyà ṣé mi mo sọ fún pé mi ò jẹ ni tí n bá wá rírú ẹni yẹn ǹjẹ́ màá fojú rẹ wò ó ǹjẹ́ ọmọ aládé ronú jinlẹ̀ pé póun ti ẹ̀kọ́ tako pé má ṣọdún Ọlọ́run Olódùmarè ojú wo lọ́lọ́run Olódùmarè ó fi wò ó ìhà wo lọ́lọ́dùmarè ó kọ sí òun ó dáa tó ní kó má ṣe fún mi kí ni wọ́n ṣe fún mi ṣé wọ́n bí mi léèrè pé Ọlọ́run jẹ́ nǹkan tó ṣe ń jẹ́ òfẹ́ àbó òfẹ́ kó tó jẹ́ alátakò fẹ́mi tí mo dá ẹ ebi tí mo lè gbẹ̀mí rẹ lórí ìdúró tó wà tó sì ṣubúlẹ̀ tó sì kù ó wá ṣàtakò èmi kódà kí n tó fẹ́ ṣe sí mi ẹ̀kọ́ má ti ẹ̀tọ́ rẹ ò fọhùn ó gbọ́dọ̀ padùmọ́ ni torí pé orúkọ tó tóbi jù ni wọ́n dá àwọn Yorùbá sì bọ̀ wọ́n lórúkọ àgbàlagbà náà la fi ń bẹ̀rù kò orúkọ àgbàlagbà la fi ń dábòde torí pé mo gba ànílè challenge àgbàlagbà yẹn ni o kí ló dé tí o wá gbórúkọ Ọlọ́run Olódùmarè tó tóbi jù gbogbo ayé tẹ́nìkan ò tóbi tó tí o wá challenge orúkọ yẹn you are stupid ó ti gọ̀ nìyẹn wèrè ní bá ọlọ́mọ náà jànú ó síwìn ni
láti challenge orúkọ Ọlọ́run bẹ́ẹ̀ni kan sàsí ni ó bínú títí kò wulẹ̀ kò ṣọ́ ẹnu ẹ̀ ó ti gbàgbé pé wípé ohun tí ẹ kọ̀ challenge orúkọ yẹn lásán orí bú ni fóun abẹ́bẹ̀ pé orí ibú ni fájá tí ń bá kòkò du omi mu nínú agbada orí ibú ni fún ènìyàn tí ń challenge orúkọ Ọlọ́run Olódùmarè nígbà tó gbọ́ pé wọ́n fẹ́ yẹ sí. ọ̀tẹ̀ ló máa fẹ́ jẹ́. ìbá tiẹ̀ wá jẹ́ ọ̀tẹ̀ ó yẹ kó ronú jinlẹ̀ pé òun gbọ́dọ̀ bínú ṣùgbọ́n òun gbọ́dọ̀ ṣẹ̀ ṣé tá a bá wá ń ṣọ̀tẹ̀ á tún máa ṣọ̀tẹ̀ tó dání wá sí wàhálà sílẹ̀ ayé ni bó o bá ní yà ń bẹ̀ wá panumọ́ ni wá dákẹ́ rọ́rọ́ pé ẹni fẹ́ gbé mi ṣe lọ́run ni ẹgbẹ́ Yorùbá ni wọ́n ní aláǹgbá orí èṣù amúnikọlù èṣù ni amúnikọlù èṣù ní aláǹgbá olórí èṣù ó mẹ́gbẹ́dẹ́ ló fẹ́ pakọ́ láǹgbá wá dó sórí èṣù náà míì kò nà láàróyè ẹ̀rí bẹ́ẹ̀ iye fi hàn pé ẹni tó fẹ́ ṣọdún fọlọ́run Olódùmarè tí wọ́n wá pé kan tó fẹ́ ṣe kò ráìtì ìwọ ò gbọ́dọ̀ kọ́kọ́ gbà ẹni fẹ́ mú mi ṣe lọ́run ni o ó fẹ́ kí n sọ pé má ṣọdún fọlọ́run kọ́lọ́run wá bínú pé mo ṣe lénìí ní òun ẹni tó fẹ́ kéèyàn ṣe lénìí ní òun láì ṣó gbọ́dọ̀ ṣe lénìí lólódùmarè ẹnikẹ́ni láì tó bá tún ti sọ nǹkan kan àgẹ́sì ọdún Ọlọ́run Olódùmarè yìí ó ń ṣe lénìí ní Ọlọ́run ni tó bá sì ti ń ṣe lénìí ní Ọlọ́run ó ti ń kọ lẹ́tà lénìí ní sáyé rẹ̀ èmi ò kúkú ní tìjú ẹ mọ̀ pé mi kì í fẹjọ́ èèyàn mi pẹ́ fẹjọ́ sùn lẹ́yìn èyí níbẹ̀ gẹ́gẹ́ bá tó ti challenge ọdún Olódùmarè mi máa fẹjọ́ wọn sọ Ọlọ́run ni Ọlọ́run o lágbájá ní ká má ṣọdún fún ẹ o ni mo tó rí o Ọlọ́run lágbájá ní òye lẹ́ni tó ń ṣọdún fún pé òun ò gbọ́ rí o ni mo tó rí o bẹ́ẹ̀ ni torí pé òmùgọ̀ èèyàn ní challenge orúkọ aṣáájú ẹ̀ ẹgbẹ́ mi yé ìbànújẹ́ ńlá ló máa jẹ́ fún mi tí ẹnìkan bá dọ̀dọ̀ tó ní kábíyèsí tó tààmú afẹ́rẹ́ rẹ̀ wá fún yín lọ́dún yìí ṣùgbọ́n ọmọ yín ló ní ká máa rà wá àbí ẹ̀gbọ́n yín kan ló ní ká máa rà wá o àbúrò yín kan ló ní ká máa rà wá o ó ti yíwọ́ tí ó máa wà nílé rẹ̀ ó tún máa ṣe lénìí ní ìmí ni bẹ́ẹ̀ ló dín bá fẹ́ni tó ní kó má ṣọdún Ọlọ́run Olódùmarè tó dẹ̀ lè ṣọdún fún ìmọ̀lẹ̀ tó Olódùmarè dá àìlẹ́kọ̀nù torí náà kó tó sọ̀rọ̀ sọdún Ọlọ́run Olódùmarè kọ́kọ́ rántí Ọlọ́run tó dá ẹ náà bẹ́ẹ̀rù ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó nígbà tí Ọlọ́run bá dé apá rẹ̀ ò ní ká o gbọ́ bí ìwòrì méjì ṣe wí o babaláwo kẹ́ tó máa lọ o ìwòrì méjì ó ní kí ló ṣe wí náà ẹni a bá kí a ò kí èèyàn tá a bá yìn a ò yìn òrìṣà kan òrìṣà kan tọ́mọ ará ayé ìbáyìn ní jàǹbẹ́tẹ́ ńlọmọ aráyé forí ẹ gbági débà àfẹ́jì kókó ìwòrì tí wọn yóò kókò ilé ayé lé lọ́wọ́ wọn ní kó kalẹ̀ ẹbọ ni kó wá ṣe ẹ jọ̀wọ́ ẹ máa mọ ọ̀rọ̀ ayé ní yẹnpẹrẹ báyé bá ti já oníṣòwò tó sí mọ́ ẹ máa mọ ọ̀rọ̀ ayé ní yẹnpẹrẹ ẹ máa mọ ọ̀rọ̀ Ifá ní dẹ́ngbẹrẹ ẹ máa mọ ọ̀rọ̀ Ifá ní dẹ́ngbẹrẹ bí Ifá bá ti dé ẹlẹ́mọ̀ ò tún sí mọ́ ẹ máa mọ ọ̀rọ̀ Ifá ní dẹ́ngbẹrẹ bí Olódùmarè bá dé ẹni tí ó gbà ọ́ sí o bí èèyàn bá nà ẹ́ Olódùmarè lè gbà ọ́ bó Olódùmarè bá nà ẹ́ ẹni tí ó gbà ọ́ sí o má tún fẹnu kọ mọ́ níwájú tẹ Olódùmarè má fẹnu kọ mọ́ níwájú tẹ Olódùmarè má fẹnu kọ o lórí ọ̀rọ̀ ìtẹ́ Olódùmarè o ọdún Olódùmarè rè bó o bá lè bá wa dá sí fílẹ̀ máa dọ́pẹ́ rẹ̀ dánlé rẹ̀ Olódùmarè mẹ́ni tó ń sìn o eégún ó mẹ́ni tó má gbòso o tèmọ̀jú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ipa ọ̀nìrìṣà lórí ọdún Olódùmarè kẹ̀kẹ́kẹ́ ni o láìsí tagìrì àwọ̀ òhù bá a rí ọlọ́fin àjàláyé ọlọ́fin àdìmúlà ọ̀nìnilẹ̀ lótùfẹ̀ ọba adéyẹyè ọdún òṣè tá a bá ti rí gbogbo tá a ṣe ní gbogbo alátaṣe lọ́dún yìí àṣedànù ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín àṣedànù ni a jẹ́ pé ọdún òṣèlú ṣùgbọ́n tá a bá rí ọba adéyẹyè tó bá ti dá sọ́dún tó wúre a fọwọ́sọ̀yà pé tó bá wọn fi di òye àmọ́dún ilẹ̀ Yorùbá ó ti dùn jù báyìí lọ a lè gba bẹ́tìn mọ́ ibi tó bá gbé wà láwùjọ àjàlẹ̀ olè abá mi gba bẹ́tìn tó ẹgbẹ́ ẹ̀mí àti jalẹ̀ Yorùbá ni wọ́n ní lọ́kàn ìwọ́n jẹ́ kó bá adéyẹyè owúre kí wọ́n má jáwọ́ wà bàjẹ́ ọ̀ọ́rì ayé òrì ẹ̀wù bí ẹ̀rọ torí pé ilẹ̀ Yorùbá yìí kò lè dàrú mọ́ o torí pé a ti bẹ̀ sí ní fọmọṣu tọ́ṣu a ti fọmọ kàtọ́kà àti ṣòun gbogbo bó ti tọ́ àti bí ó ti yẹ gẹ́gẹ́ bí ìbéèrè yín láìsí ọba adéyẹyè
ọdún Olódùmarè kò ṣe o. Láìsí gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá ọdún Olódùmarè kò pé. Ṣé ni ọba Adéyẹyè máa ṣíwájú báyìí tí gbogbo ọba máa tẹ̀lé ẹ̀ nígbà yìí la ṣọdún fọ́lọ́run Olódùmarè o. Àbọ̀dá lóòótọ́ la jẹ́ ẹni tó kọbè ṣùgbọ́n iṣu tó wà nínú ebè tiwa kọ́ o. Alágbàro lásán làwa. Torí wàá rí ẹlòmínú kan á máa ṣe wàhálà bí erin akọ́bè lọ òǹkọ́ ló lóko o. Wọ́n gbóko fún kọ́ ni o. Kó parí ebè kó gbowó iṣẹ́ tiẹ̀ ni o. Kọ́dún jọkẹ́ tó lóko kó lọ kéré oko ni o. Ìran Yorùbá ló lọ́dún Olódùmarè alágbàṣe lásán làwa jẹ́ o. Gbogbo tá a bá wá ṣe ń bẹ̀ tó bá ṣe dùn tó lóyin ìran Yorùbá ló lè rí rẹ̀. Àwọn náà ó jẹ inú èrè náà tó gbé ọmọ Yorùbá làwa náà o. Torí ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ. Ọba Adéyẹyè ní kẹ́ bá máa wúre fún kórí má fọ́ kẹ́dùn má dùn kíkú má pa ká má gbèrè tó gbóhùn ló lọ́dún Olódùmarè. Òun là ń retí o. Láì síta gírì àwọ̀ òwu tí ò bá sọ́ba Adéyẹyè ọ̀fọ́ ìjọ́kejì ọjà ní gbogbo alátàwà ń bá bọ̀ lọ́jọ́ tó pẹ́ torí ẹnu rẹ̀ ní àṣẹ wà òun gangan ló ládé àrè lórí. Nítorí bá lòun fẹ́ fún lú òun lolódùmarè ó ṣe fún tó bá tí ìbéèrè kan nílẹ̀ Yorùbá Olódùmarè ò tí wò bẹ̀ á jẹ́ pé bí ò tí pa wá nù. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwa òkè lójú Olódùmarè ni. Ṣùgbọ́n tó bá Adéyẹyè bá gbóhùn sókè tó sọ pé Olódùmarè nínú Gbàjàgùnmọ̀lẹ̀ pé Olódùmarè o ara ni wá ara nílẹ̀ mi ara nìna mi májàra ò ní wa mọ́ ó ti tán ara ò tún ní wa mọ́ láyé nù. Torí tóun béèrè yẹn ni Olódùmarè ó ṣe. Torí náà ni gbogbo ìlú ṣe máa ń sá kíjokíjo tàbá lọ́ba lóyè a máa sáré ká lè lọ́ba tó dábàá ti lọ́ba lóyè òkùnkùn nílùú wa o. Kí gbogbo onífá ńlá yìí kọ́ wà nínú ìlú fèkì ni o. Tó bá pe fún àwọn ọ̀lẹ̀ ọba tí ó pàṣẹ sí òsì nílé o. Eré bí wọ́n ṣe lọ́ba wàràwàrà ni wọ́n máa sá tó bá ti dé àlàáfíà ti jọba. Ló jẹ́ pé gbogbo ìlú tó bá wá fi ẹni tí bá ò mú lóyè tó bá fi jọba ìlú wọn náà wà bí aláìlọ́ba ni o. Torí ọba tó fi joyè kò ní lè pabì lójú rúmọlẹ̀ kò ní lè dégbó rúmọlẹ̀ nítorí bá ń ṣe kò ní lè ṣe é torí kì í ṣọba. Oyè ọdún tó bá lò lórí àpèrè ìlú yìí ó fi máa jó àjò sẹ́yìn títí láé kó tó di pé ó ṣẹ̀ṣẹ̀ máa wàjà wọ́n tún ṣe wá jẹ ọba míì. Níjọ́ kí tó bá tó jẹ ojúlówó ọba ní ìdàgbàsókè ó tún bẹ̀ sí ní jọba nínú ìlú náà torí pé tó bá pé eégún bẹ̀ ó dáhùn tó bá pòṣà bẹ̀ ó dáhùn. Ọba Adéyẹyè ẹ̀yin lójú ilẹ̀ Yorùbá ni. Ẹjẹ́ àti ibi ìṣàlọ́ kí èso kẹjọ dé náà ẹ jẹ́ kó wá wúre wo ẹjọ́ wúre ọdún yìí káwọ epo lábá wà kọ́dún mi ò tó dé. Kábíyèsí Ọba Adéyẹyè à ń retí rẹ o ìwọ ló lọ́dún o ire o kí ló tún kù. Kò kù béèrè kankan a fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ bá wa yànnàná ohun tó ti ń pòrúurú nú ọkàn wa gbogbo a dúpẹ́ lọ́wọ́ yín bàbá ẹ máa mọ̀ ọ́n ṣe ni o ẹ pẹ́ fún wa ohun tẹ́ ń fẹ́ àtòyìn lọ́wọ́ o ọdún yìí ń kọ́ èrè tí gbogbo orí ń jẹ lẹ́yìn ọdún a tó gbogbo èèyàn tó bá wá sí ọdún ọ̀hún lọ́wọ́ o gbogbo àwọn tí ó ń bọ̀ lọ́dún ọ̀hún wọn ò ní fẹsẹ̀ kọ o gbogbo ilé àlàyé láti gbọ́ yìí lórí ọdún Ọlọ́run Olódùmarè àlàyé tó kúnná ni mú tiẹ̀ ń bẹ̀ àbọ̀rú àbọ̀yè. Gbogbo àtọ́ o ẹ jùbọ̀ náà mórò lé o mórò lé yẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ẹ wá bọ̀rẹ̀ ẹ ṣé o àdúrà wàá gbà o. Ṣé bẹ́ẹ̀ ti dé fọ́dún ní abẹ́ tó ń lọ ni. a ti dé. Ẹ ká wá ṣọdún lọ lókun.